èyí ni ohun tí sẹ́nẹ́tọ̀ Soliu Mustapha sọ lórí bí ìjọba Kwara ṣe mú ìdádúró bá pavilion tó ń kọ́ sí ààfin Emir ìlú Ìlọrin. Lọ́jọ́ Àbámẹ́ta Sátidé ọjọ́ 8 oṣù kejì ọdún 2025 yìí ni iṣẹ́ bẹ̀rẹ̀ lórí kíkọ́ Zulu Gambari Pavilion sí ààfin Emir tìlú Ìlọrin, èyí tí sẹ́nẹ́tọ̀ tó ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kwara nílé aṣòfin àgbà Soliu Mustapha tó tún jẹ́ Turaki tìlú Ìlọrin ṣe agbátẹrù rẹ̀. Ní báyìí ná, ìjọba Kwara ti pàṣẹ pé kí wọ́n dá iṣẹ́ náà dúró lẹ́sẹ̀kẹsẹ̀, èyí tó sì ti ń fa awuyewuye báyìí nípínlẹ̀ Kwara, pàápàá jùlọ láàrin àwọn ọmọ bíbí Ìlọrin àtàwọn olóṣèlú tí wọ́n sọ pé ìṣẹ̀lẹ̀ náà lọ́wọ́ kan òṣèlú nínú ni. Ìdí táwọn ará ìlú fi ń sọ báyìí kò kọjá wípé wọ́n ní àárín sẹ́nẹ́tọ̀ Mustapha àti gómìnà ìpínlẹ̀ Kwara kò gún régé mọ́, ṣùgbọ́n ṣá o, níbi ìwádìí tí Atótó Arére ṣe, èyí ni àrígbámú àlàyé lórí ohun tó ṣẹlẹ̀ náà. Tí ẹ ò bá gbàgbé, lọ́jọ́ 25 oṣù kejìlá ọdún tó kọjá ni Soliu Mustapha sọ fún ẹgbẹ́ ìdàgbàsókè ọmọ bíbí Ìlọrin ìyẹn IEDPU pé òun yóò kọ́ pavilion olówó ńlá kan sí ààfin Emir tìlú Ìlọrin, èyí tí wọ́n máa lò lọ́dọọdún fún ayẹyẹ Dọ́bà àti èyíkéyìí ayẹyẹ tí wọ́n bá fẹ́ ṣe, tó sì ní iṣẹ́ náà yóò bẹ̀rẹ̀ ní kíákíá láì ní fi àkókò ṣòfò. Ẹ̀wẹ̀, gẹ́gẹ́ bí ìmúṣẹ àdéhùn rẹ̀, Soliu Mustapha gbé ìgbésẹ̀ náà, ó sì gbé iṣẹ́ ọ̀hún fún ilé iṣẹ́ kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Global Legend Conglomerate Limited, tí wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ náà lọ́jọ́ Àbámẹ́ta Sátidé ọ̀sẹ̀ yìí. Ṣùgbọ́n ṣàdédé ni ìjọba Kwara dá wọn lọ́wọ́ kọ, tó sì ní kí wọ́n dá iṣẹ́ náà dúró, tí eléyìí sì ti mú kí awuyewuye kó máa wà káàkiri ìpínlẹ̀ Kwara, pàápàá jùlọ láàrin àwọn olóṣèlú, nítorí pé ọ̀pọ̀ ará ìlú ni kò mọ ìdí tí ìjọba Kwara fi gbé ìgbésẹ̀ náà, àti wípé ọ̀rọ̀ lọ́kan òjọ̀kan ti ń lọ kiri tẹ́lẹ̀ wípé tírélà ti gba àárín sẹ́nẹ́tọ̀ Mustapha àti gómìnà Abdulrahman Abdulrazak tó bẹ́ẹ̀ gẹ́ tí àárín wọn kò dán mọ́rán mọ́. Látàrí èyí, Turaki tìlú Ìlọrin sẹ́nẹ́tọ̀ Soliu Mustapha náà ti sọ̀rọ̀ lọ́jọ́ Àbámẹ́ta yìí kan náà lórí awuyewuye tó ń lọ ọ̀hún, èyí sì ni àwọn àlàyé tó ṣe gẹ́gẹ́ bó ṣe wà nínú àtẹ̀jáde kan tó fi síta tó tẹ Atótó Arére lọ́wọ́. Nínú àtẹ̀jáde ọ̀hún, sẹ́nẹ́tọ̀ Mustapha sọ pé ìwádìí ti fi hàn pé àwọn agbaṣẹ́ṣe tí òun gbé iṣẹ́ kíkọ́ pavilion Zulu Gambari ọ̀hún fún kò gba àṣẹ lọ́wọ́ ìjọba Kwara, pàápàá jùlọ àjọ tó ń rí sí ilé kíkọ́ ní Kwara, ìyẹn Geographical Information Agency, tí wọ́n fi bẹ̀rẹ̀ iṣẹ́ náà, èyí tó mú kí ìjọba dá iṣẹ́ náà dúró. Sẹ́nẹ́tọ̀ Mustapha ti wá jẹ́ kí ó di mímọ̀ wípé ọba pè ọ́ ó pé òun dífá, bífá bá fọre tọ́ba ò fọre ńkọ́, nítorí náà kí iléeṣẹ́ agbaṣẹ́ṣe ọ̀hún tẹ̀lé ìlànà tí àjọ tó ń rí sí ọ̀rọ̀ ilé kíkọ́ bá là kalẹ̀ fún wọn ní kíákíá láì ní fi àsìkò ṣòfò, kí wọ́n lè tètè bẹ̀rẹ̀ iṣẹ́ kíkọ́ pavilion ọ̀hún padà.